kú ìpalẹ̀mọ́ ìsinmi òpin ọ̀sẹ̀ yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run ọba. àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. lónìí ti ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ Jímọ̀, ọjọ́ 24 nínú oṣù kọkànlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ló bá òbítíbitì gbèsè nílẹ̀, ṣùgbọ́n tó jẹ́ wípé nínú ọgbọ́n ìmọ̀ tó ń ti òye èyí tí Ọlọ́run ọba tó gùn ín náà ló ń lò láti lè rí dájú wípé ó ṣe kinní ọ̀hún tí gbèsè náà kò ní di nǹkan tí ó máa lọ láṣọgbà pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ̀nyí ni ọ̀rọ̀ èyí tó jáde látẹnu gómìnà ìpínlẹ̀ Anambra tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nílé ìfowópamọ́ ti ìjọba àpapọ̀ àgbà orílẹ̀-èdè Nàìjíríà CBN, eyín gómìnà Soludo. Òun ló sọ̀rọ̀ ohun di mímọ̀ lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday lórí ètò kan tó ti farahàn tó jẹ́ ti iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó, níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀. Níbẹ̀ ni Soludo ló ti tẹnu bọ̀rọ̀ wípé bá àbá níparọ́ tanra wa ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu adìyẹ bàbá òun làágùn, ṣùgbọ́n ìyẹn ni ò jẹ́ àmọ́ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ òbítíbitì gbèsè ń ló bá nílẹ̀, ṣùgbọ́n láti ìgbà tó ti tẹ́wọ́ gba idà ìṣàkóso agbára orílẹ̀-èdè Nàìjíríà ní Bọ́lá Ahmed Tinubu ló ti ń lo ọgbọ́n ọ̀hún lẹ́sẹẹsọ láti lè rí dájú pé ó yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú gbèsè èyí tí orílẹ̀-èdè yìí tó ti rarí wọ̀. Ní báyìí Soludo wá ní ó yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa gbé òṣùbà káre fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọgbọ́n ìmọ̀ ohun òye èyí tó ń lò láti fi tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹni tí ò bá súnmọ́ wọn ni ò ní mọ̀, ṣùgbọ́n ẹni tó bá súnmọ́ ìjọba ni ó mọ̀ wípé adìyẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ó làágùn, ṣùgbọ́n ìyẹ́ tí ń bẹ nínú ara rẹ̀ ni ò já mọ̀. Lákòótán nínú ọ̀rọ̀ Soludo, olóhùn yóò rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe sùúrù kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu tẹgbẹ́ òṣèlú APC láti lè kẹsẹ̀ járí tòun ti àdúrà àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín Tajudeen Abbas, èyí ló ti sọ̀rọ̀ jáde wípé òun yóò rọ iléeṣẹ́ ìfọ epo ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí NNPCL láti mú ọgbọ́n àtinúdá wọn láti mú lò kí wọ́n lè yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn ọ̀rọ̀ àìsí epo bẹtiróòlù tòun ti dísù tó tún wá di ọ̀wọ́n gógó ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Tajudeen Abbas tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹwàá lásìkò eléyìí tó ń gba àlejò àwọn ikọ̀ eléyìí tí ọ̀gá àgbà níléeṣẹ́ ìfepo ti ìjọba ilẹ̀ yìí NNPCL eyín Mele Kyari tó léwájú àwọn ikọ̀ tí wọ́n lọ ṣe ẹ̀lẹ́mbẹ̀hùn sí Tajudeen Abbas nílùú Àbújá ní ọ́fíìsì rẹ̀. Níbẹ̀ ló ti ń sọ di mímọ̀ wípé ó ya òun lẹ́nu pẹ̀lú bí ọ̀rọ̀ epo bẹtiróòlù àti dísù bó ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà, bí ẹni wípé ọmọ ẹlẹ́ran tí ń jẹ gungun tí aláṣọ sì ń wọ àkísà. Bẹ́ẹ̀ sì ni lájọ́ pé àwa la ní ọ̀pọ̀lọpọ̀ ohun àlùmọ́nì ní ilẹ̀ adúláwọ̀ láti ń jìyà rẹ̀ nítorí pọ̀mọ̀pọ̀mọ̀ ètè. Abbas tó jẹ́ agbẹnusọ ọ̀hún ó wá rọ iléeṣẹ́ epo NNPCL láti tètè wá wọ̀rọ̀ tó fi ṣàdá kí wọ́n lo ọgbọ́n inú wọn tó ń ti òye eléyìí tí ọba dẹ́dà tó bùn wọn láti rí i pé àwọn iléeṣẹ́ ìfọ epo ti ìjọba lè yìí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́
nínú ọ̀rọ̀ èyí tí Abbas sọ. Ó ní òbítíbitì owó ní ìjọba àpapọ̀ ni wọ́n rún sí orí iléeṣẹ́ ìfọ epo ti ìjọba èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Kaduna. Ó ní ṣùgbọ́n òun lè sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé iléeṣẹ́ ìfọ epo ti ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ Kaduna, ó ní láti bí 20 ọdún ó lé sẹ́yìn níléeṣẹ́ ìfọ epo ọ̀hún ni ò ti ṣiṣẹ́ tí ò pèsè epo èyí tó tó agolo mílíkì kan. Bẹ́ẹ̀ sì ni òbítíbitì owó ló ń wọbẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n ti ń fún àwọn òṣìṣẹ́ ọ̀hún ní ìgbélárugẹ lẹ́nu iṣẹ́ ó ní ẹkúkú ti mọ̀ wípé ìpínlẹ̀ Kaduna lòun ti wà, ohun gbogbo ní ìpínlẹ̀ ọ̀hún ló mọ̀ọ́lẹ̀ sí òun kedere lójú ó lóun lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ wípé iléeṣẹ́ ìfọ epo náà kò pèsè epo agolo kan láti bí 20 ọdún ó lé sẹ́yìn, ṣùgbọ́n tí òbítíbitì owó tó ń wọbẹ̀ onírúfẹ́ àwọn nǹkan wọ̀nyí bí ìgbà orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pa owó tí wọ́n dà á sínú òkun ni ó ní kò lè mú ìlọsíwájú bá orílẹ̀-èdè. Ó ní nípa ìdí èyí òun yóò rọ iléeṣẹ́ ìfọ epo NNPCL láti tètè ṣe ìgbárùkùtì bí epo bí ó ṣe pọ̀ lórílẹ̀-èdè yìí àti bí àwọn iléeṣẹ́ ìfọ epo ti ìjọba àpapọ̀ bí ó ṣe di títúnṣe tí gbogbo wọn yóò sì máa pèsè epo alátó tí ó tún ṣẹ́kù fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ìwé mímọ́ ló sọ wípé bí ayé bá ti ń lọ sí òpin, ó ní oríṣiríṣi àwọn nǹkan abàmì ni yóò máa ṣẹlẹ̀ àti wípé àwọn tí wọ́n ń pera wọn ní èèyàn Ọlọ́run ni ó fojú hàn wípé wọn kì í ṣe èèyàn Ọlọ́run, ẹni òkùnkùn ni wọ́n gẹ́gẹ́ bí ìròyìn èyí tó yanilẹ́nu tó wà láti ìpínlẹ̀ Èkìtì. Ẹni tó jẹ́ olùdásílẹ̀ ilé ìjọsìn kan ní ìpínlẹ̀ Èkìtì, ilé ìjọsìn Christ High Commission Church, olùdásílẹ̀ ilé ìjọsìn náà èèyàn Pásítọ̀ Noah Abraham, èyí tí wọ́n ní ó gba ìyàwó ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ olùjọ́sìn lábẹ́ ilé ìjọsìn rẹ̀. Ẹni ọ̀hún tó tún jẹ́ ọ̀gá àgbà lẹ́ka àwọn akọrin nílé ìjọsìn náà, Dáre Ìkúnlẹ̀ Ayọ̀, tí wọ́n ní ó gba ìyàwó rẹ̀ ó sì fún ìyàwó arákùnrin ọ̀hún tó jẹ́ ọ̀gá àgbà àwọn akọrin nílé ìjọsìn ọ̀hún ó fún lóyún gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde láti ìpínlẹ̀ Èkìtì. Ilé ìjọsìn náà èyí tó wà ní Arárọ̀mí Ògbésì Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì lọ́hùn-ún ni wọ́n ní Pásítọ̀ Noah Abraham ló sọ fún ìyàwó arákùnrin tó jẹ́ olórí àwọn akọrin nílé ìjọsìn rẹ̀ yìí tí ọ̀gbẹ́ni Dáre Ìkúnlẹ̀ Ayọ̀ tó jẹ́ olórí àwọn akọrin ọ̀hún ló sọ fún ìyàwó rẹ̀ wípé yóò yọ̀ǹda ìyàwó rẹ̀ fún iṣẹ́ Olúwa láàrin oṣù kan yóò wà ní agbègbè ilé Ọlọ́run fún àwọn àkànṣe iṣẹ́ kan èyí tí wọn yóò ṣe fún arábìnrin ọ̀hún. Wọ́n ní lẹ́yìn oṣù kan sí ìyàlẹ́nu gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Dáre Ìkúnlẹ̀ Ayọ̀ ti sọ di mímọ̀. Ó ní láàrin oṣù kan yìí, ó ní bí òun bá ìyàwó òun sọ̀rọ̀, ojú tí fi ń wo òun jẹ́ ojú eléyìí tó burú jáì, bẹ́ẹ̀ sì ni kò ṣe bí ẹni wípé òun pẹ̀lú rẹ̀ ọkọ àti ìyàwó ni wọ́n wọ́n ní ọ̀rọ̀ yóò jìnnà síra wọn. Ṣàdédé ni wọ́n rí wípé ìyàwó ọ̀gbẹ́ni Dáre Ìkúnlẹ̀ Ayọ̀ yìí ń sítọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ bí ejò ọ̀ká ní ìgbà tí wọ́n yóò fi ṣe àyẹ̀wò oyún ó ti wà nínú arábìnrin ọ̀hún. Wọ́n ní nínú ìjọsìn ọjọ́ ìsinmi kan ní Pásítọ̀ Noah Abraham ló dédé kéde rẹ̀ láàrin àwọn olùjọ́sìn èyí tó wà nílé ìjọsìn rẹ̀ wípé ní báyìí ọba tó ba lórí ohun gbogbo, òun ti fẹ́ ìyàwó ọ̀gbẹ́ni Dáre Ìkúnlẹ̀ Ayọ̀ tó jẹ́ olórí àwọn akọrin nílé ìjọsìn òun sì ti fún ní oyún tí ò sì sí ẹnikẹ́ni tó lè ṣe nǹkan kan fún òun ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí Ọlọ́run ò lè mú kò ì dá nípa ìdí ìṣẹ̀lẹ̀ yìí ni ọ̀gbẹ́ni Dáre fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn iléeṣẹ́ ọlọ́pàá létí tí wọ́n sì ti fi ọwọ́ òfin tí wọ́n ti fi gbé pásítọ̀ ẹni òkùnkùn tí ń pera rẹ̀ lẹ́ni Ọlọ́run ọ̀hún tí wọ́n ti fi ọwọ́ òfin mú lórí ìwà búburú àti ìdójútì tó ń ti ìwà eléyìí tí ò ṣe gbọ́ sí etí èyí tó wù pẹ̀lú àwọn ìyàwó ọmọ olùjọsìn nílé ìjọsìn rẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Ẹ̀wẹ̀, ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó bá jọ ohun báyìí náà láti wéra wọn. Èpo ẹ̀pà lójọ kó sí ẹ̀rírí, ṣóńṣó ẹnu asín òun lójọ asóró ogun. Iléeṣẹ́ epo ìjọba àpapọ̀ lèyí NNPCL
ni wọ́n ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé tí ó bá fi di inú oṣù kejìlá ọdún 2024 orílẹ̀-èdè Nàìjíríà náà yóò bẹ̀rẹ̀ sí ní máa pèsè epo fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí alánitó àti aláníṣẹ́kù. Wọ́n ní December eléyìí tí ṣe oṣù kejìlá ọdún 2024 wọ́n ní ó kéré jù àwọn iléeṣẹ́ ìfọ epo kan ni yóò ti bẹ̀rẹ̀ iṣẹ́ pàápàá jù iléeṣẹ́ ìfọ epo ti ìjọba èyí tó ń bẹ nílùú Port Harcourt olókéré tán lójúmọ́ yóò máa pèsè bárẹ̀ epo eléyìí tó lé ní 600 mílíọ̀nù fún lílò àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Nípa ìdí èyí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí yóò dáwọ́ kíkó epo wọlé láti òkè òkun wọ orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò dáwọ́ rẹ̀ dúró àti wípé epo ọ̀hún yóò ṣe àdínkù iye tí wọ́n máa ra epo ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbà tí àwọn iléeṣẹ́ ìfọ epo ọ̀hún tó bá bẹ̀rẹ̀ iṣẹ́. Ọ̀rọ̀ yìí jẹyọ lásìkò eléyìí tí àwọn lọ́gàálọ́gàá nílé iṣẹ́ NNPCL tí wọ́n ṣẹlẹ̀ ń bẹ̀rùn sí ọ̀gá àgbà àtẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà Tajudeen Abbas ní ọ́fíìsì rẹ̀ nílùú Àbújá níbi tí ọ̀gá àgbà nílé iṣẹ́ ìfọ epo NNPCL Mele Kyari tó ti léwájú àwọn ikọ̀ ọ̀hún lásìkò eléyìí tí wọ́n jọ ń ta òkú ọ̀rọ̀ sọ láàrin ara wọn tí Abbas sì ń sọ ohun tó dùn lọ́kàn lórí ipò tí àwọn iléeṣẹ́ ìfọ epo lẹ̀ yìí wà. Níbẹ̀ ni Mele Kyari ló ti gbé ọ̀rọ̀ ọ̀hún léde wípé òun rọ àwọn ọmọ ilẹ̀ yìí kí wọ́n ṣe sùúrù kí wọ́n fọwọ́ wọ́nú kí wọ́n fi yèdénú o kí wọ́n jèbùrẹ́ olùgbẹ̀bẹ̀. Ó ní láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè Nàìjíríà náà yóò máa fi epo kíkó wọlé pàtàn wípé ní ìgbà kan rí wọ́n ti kó epo wọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ pàápàá jù lábẹ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìgbésẹ̀ tí wọ́n ń gbé lọ́wọ́ báyìí o lórí àtúnṣe àwọn iléeṣẹ́ ìfọ epo. Ó ní iléeṣẹ́ ìfọ epo èyí tó ń bẹ nílùú Port Harcourt ni yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ láì jìnnà títí oṣù kejìlá ọdún 2024. Ó ní bákan náà làwọn iléeṣẹ́ ìyókù náà ni wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ lórí àtúnṣe táwọn náà yóò sì máa pèsè epo eléyìí tí ó tó tí ó ṣẹ́kù fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Mele Kyari tó jẹ́ ọ̀gá àgbà nílé iṣẹ́ ìfọ epo NNPCL ilẹ̀ yìí bó ti sọ̀rọ̀ ọ̀hún jáde lánàá lásìkò eléyìí tó ń fèsì sí àwọn ìbéèrè eléyìí tí Tajudeen Abbas tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá tó ń béèrè lọ́wọ́ rẹ̀. Nínú ìròyìn amúlùúdùn gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Daniel Rega òun mà ní gbajúgbajà akọrin àti ọ̀gá àgbà iléeṣẹ́ èyí tó ń gbé orin jáde ti Mavins eyín Don Jazzy ló ti korò ojú sí ọ̀rọ̀ eléyìí tí Daniel Rega sọ. Don Jazzy èyí tó korò ojú tó sì fi èsì ọ̀rọ̀ padà sí ọ̀rọ̀ tí Daniel Rega tó sọ wípé kí Don Jazzy wá kànṣe kan o bó bá kọ̀ láti fẹ́ ìyàwó kó lọ rèé wá àwọn ọmọ kan lọ́dọ̀ àwọn ọmọ aláìlóbìí kó gba ọ̀gọ́tán nínú àwọn ọmọ ọ̀hún èyí tí wọ́n pè ní adoption pé kó gba ọmọ ọ̀hún mọ́ra o kó sì máa tọ́ gẹ́gẹ́ bí ọmọ èyí tó bí nínú rẹ̀ nítorí wípé àgbà ni Don Jazzy ń dà lọ yìí bó bá ṣe bẹ́ẹ̀ tó darúgbó kó lè ní nǹkan kan àti ọmọ eléyìí tí ó fi ogún àti dúkìá èyí tó fi ayé rẹ̀ ṣiṣẹ́ fún kó lè rí ọmọ fún o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí wọ́n ní Don Jazzy ó korò ojú sí ó sì bínú sí o. Wọ́n ní lára ọ̀rọ̀ èyí tí Rega sọ òun náà tún ní wípé fífẹ́ ìyàwó kì í ṣe tipátipá o nítorí pé ayé tá a wà yìí àwọn obìnrin gan wọn ò fún ọkùnrin ní àyòlé. Ó ní òun ò rí èyùn gẹ́gẹ́ bí nǹkan kan ṣùgbọ́n ó ní àgbà ni Don Jazzy ló ń dà lọ yìí o. Òun ròyọ Don Jazzy òun ó gbà lámọ̀ràn láti lọ rèé wá ọmọ kan gbà sọ́dọ̀ kó sì má tọ́jú ọmọ òun gẹ́gẹ́ bí ọmọ inú rẹ̀ eléyìí tó lè fi ilé fẹ̀yìn àti dúkìá lẹ̀ fún nígbà tó bá dàgbà tó darúgbó. Bí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run kò ní jẹ́ kí Don Jazzy kó wáyé asán o. Wọ́n ní àwọn ọ̀rọ̀ eléyìí tí Daniel Rega tó sọ rèé èyí tí Don Jazzy tó korò ojú sí o. Nínú èsì ọ̀rọ̀ èyí tí Don Jazzy tó dá padà fún Rega ní wípé kó fi tirẹ̀ ṣe tirẹ̀ àti wípé igi mú jìnnà sórí o. Oníkálukú sì rèé ìbí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bí wa ilé tá a ti wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni oníkálukú lólóhun tó ń forí rò. Ó ní kò sí ìkan eléyìí tó ṣòro fún Ọlọ́run
àti wípé ilẹ̀ àánú Olúwa kìí ṣú gẹ́gẹ́ bí Don Jazzy ti sọ. Ó ní Ọlọ́run yóò sì dojú ti Daniel Rega lórí ọ̀rọ̀ kùngbákùngbé tó sọ sí òun láìpẹ́ láìjìnà. Òun yóò ṣe ìyàwó tóun náà yóò sì bímọ tí gbogbo ayé yóò péjọ láti bá òun yọ̀ gẹ́gẹ́ bí Don Jazzy èsì ọ̀rọ̀ tó dá padà fún Daniel Rega èyí tó sọ ọ̀rọ̀ sí i. Nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ní orílẹ̀-èdè Spain ti La Liga lọ́hùn-ún ni wọ́n ti lọ gba òbítíbitì owó àjọ èyí tí wọ́n ti ń dá pamọ́ sílẹ̀ báyìí wípé tí ó bá fi di inú ọjà pàṣípààrọ̀ nínú oṣù kínní ọdún 2024 àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣe yàlàyòlò nínú owó ni ò pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù oríṣiríṣi èyí tí wọ́n ṣe tán o láti gbé wọ inú ikọ̀ Real Madrid ní orílẹ̀-èdè Spain lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ò ọmọ orílẹ̀-èdè Faransé yìí èyí tó tún gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ PSG eyín Kylian Mbappe ní ikọ̀ Real Madrid ni wọ́n ti ń súfèé sí létí báyìí láti gbé Mbappe kó máa bọ̀ ní orílẹ̀-èdè Spain nínú ikọ̀ Real Madrid tí ó bá fi di ọjà pàṣípààrọ̀ lọ́dún tó ń bọ̀. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ní orílẹ̀-èdè England lọ́hùn-ún àti ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn líìgì àgbábùta ní orílẹ̀-èdè Saudi Arabia làwọn náà ti ń sọ̀rọ̀ sókè báyìí pẹ̀lú bí wọ́n ṣe ń nawọ́ o bí ọmọléèwé èyí tó fẹ́ gba ẹja dídìn lórí ìlà láti gbé ọmọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal yìí tó tún gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Wolf eyín Pedro Neto èyí tí wọ́n ní wọ́n fẹ́ gbé báyìí o látàrí bí ọmọ ọ̀hún bó ṣe ń ṣe dáadáa. Pedro Neto tó jẹ́ ọ̀kan nínú àwọn agbábọ́ọ̀lù fún ikọ̀ Wolves òun ni wọ́n ní wọ́n fẹ́ gbé ṣùgbọ́n ikọ̀ Wolves ni kò sí nǹkan tó jọ ò kò jọ láké bẹ́ẹ̀ sì ni kò jọ lóko. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àwọn náà ni wọ́n ti fárígá tí wọ́n ti yarí délẹ̀ wípé àwọn ò ṣetán o láti ta ọmọ agbábọ́ọ̀lù wọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Japan tí máa ń di ọwọ́ ẹ̀yìn mú yìí eyín Tẹ́kírò Tòmíyásù lọ ní àwọn ò tà rárá bí tí ń kó kéré mọ́tò kò sí owó tí wọ́n lè gbé wá o ikọ̀ Arsenal ni àwọn ò ṣetán láti ta ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún. Kó tó ní wípé a lọ lórí ìròyìn fẹ́lifẹ́li fún tòní díẹ̀ rèé nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó wáyé o ní sátidé ọ̀la tí ṣe ọjọ́ 25 nínú oṣù kọkànlá ọdún yìí nínú líìgì àgbábùta ti orílẹ̀-èdè Gíláńdì lọ́hùn-ún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City àwọn yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ní ìgbà tí ikọ̀ Burnley náà yóò gbàlejò West Ham United. Bákan náà Luton Town náà yóò gbàlejò Crystal Palace ní ìgbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle United tí àwọn yóò gbàlejò Chelsea ní orílẹ̀-èdè Spain nínú líìgì àgbábùta wọn La Liga. Ikọ̀ agbábọ́ọ̀lù Rayo Vallecano àwọn náà yóò máa retí ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona káwọn náà máa bọ̀ láti inú kàmpù lọ́hùn-ún ní ìgbà tí Valencia náà yóò máa retí Celta Vigo. Bákan náà Getafe náà yóò máa retí ikọ̀ agbábọ́ọ̀lù Almeria. Bó ṣe máa lọ nìyẹn ní ṣókè nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé ní sátidé ọ̀la títí dojúmọ́ ọ̀la ọ̀hún mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà nínà wá o ayọ̀ àtàlàfíà ńlá fi pàdé. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín títí di ọ̀la náà ire àtayọ̀ ní tiwa ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.